Africa Content TV. Stampede ṣẹlẹ̀ nìbàdàn, gbogbo àwọn olóye, àwọn tí wọ́n nímọ̀ nípa social aspect of life, àwọn technocrat, àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe kó yàn jọ, wọ́n bẹ̀rẹ̀ sí dá ọpọlọ jọ, ẹ̀bí lágbájá ni, àwọn eléyìí ò ṣe dá, eléyìí ò ṣe dá, wọ́n àti land lẹ́yìn ọjọ́ kẹrin tàbújá náà dáhùn. Lẹ́yìn that very same day, Saturday, tìbàdàn ṣẹlẹ̀ ní Wednesday, Abuja ṣẹlẹ̀ ní Saturday, láàárọ̀, ọwọ́ ọ̀sán Anambra náà dáhùn. Tẹ́ bá wá lọ káyé èèyàn tó kú, eléyìí tí wọ́n declare ò tó ráàmọ̀ bóyá jù bẹ́ẹ̀ lọ. Eléyìí tí wọ́n declare, tẹ́ bá lọ kà yóò wá fún yín ní fígọ̀ àmì tí ó fún yín lára pé nǹkan kan wrong. Kí ni fígọ̀ náà? 77 ni fígọ̀ tí wọ́n declare. Allah. 35 ní Ìbàdàn, 10 ní Anambra, ìyókù l'Abuja. Ẹ calculate ẹ sum ẹ̀ up, 77 ni ó fún yín. Tọ́lọ́ ń bá fẹ́ bá ẹ̀dá sọ̀rọ̀, ọba mi lọ́nà tí gbà pass message fẹ́ nítorí ẹ̀ bá pé ọmọ ìyá mi ọ̀rọ̀ Ọlọ́run ó kọjá òye ènìyàn. Allah. Ohun tó clear ni pé orílẹ̀-èdè Nàìjíríà we take a lot of things for granted. Ohun tó clear ni ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀. Àwọn organizer program yẹn ni wọ́n perfect gbogbo ohun tó yẹ kán ṣe. Àsìbáàbù ń bẹ fún gbogbo nǹkan. Tó o bá fẹ́ fail láyé, àwọn ìgbésẹ̀ tó gbé tó fi fail ń bẹ. Tó o bá fẹ́ succeed, gbogbo nǹkan tó yẹ kó o ṣe ló gbọ́dọ̀ ṣe o. Ọmọ Nàìjíríà wọ́n à ní ṣe nǹkan kan, wọ́n á dẹ̀ dúró lórí pé agbára Olúwa ká, agbára Allah ká, agbára Jésù ká, ẹbọ kàǹkà tí Kagúnláyà yóò gbé dúró láì ṣe nǹkan kan dey play. Allah. Ó dàbí ẹni pé nǹkan sí ọpọlọ ń tàn. Ọlọ́run bí ẹ léèrè, alam naj'al lahu aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu najdayn. Alam naj'al lahu aynayn. Ọlọ́run bí ẹ léèrè, sẹ́mi fún ẹ lójú ni. Alam naj'al lahu lójú tó fi rí nǹkan beyond ibi tó dúró sí. Mo fún ẹ láhán tó fi sọ̀rọ̀, mo fún ẹ létè, mo fún ẹ lọ́wọ́, mo fún ẹ lẹ́sẹ̀. Owó àìsàn ti Ọlọ́run sọ. Wà á dé náwó Nàìjíríà, mo fọ̀nà méjì yẹn. Tó o bá tọ̀ báyìí, failure ni. Bọ́ o bá tọ̀ báyìí, success ni. Ó sì lọ tọ̀ náà failure. Kí ló dé tó ń blame wọn náà? Negligence ó ti pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà. Negligence in medical issue. Àìmọye ẹni tí ò gbádùn. Tá lo negligence pé Olúwa ni ó fún ní àlàáfíà. Àwọn dókítà ọmọ kankan ẹ fún ní omi àdúrà mu. Nígbà tí àwọn ọmọ ogun ọ̀run bá sọ̀kalẹ̀, àwọn màláíkà Ọlọ́run Jalla Jalaluhu, tí wọ́n bá dé wọ́n fún lálàáfíà, dey play ntí ò possible. Èèyàn ò gbádùn, ànábì ò gbádùn oníkan fún un lóògùn tó wọ́n fi gbádùn. Jésù ò gbádùn wọn tọ́jú ẹ̀ ní. Ta lẹ́yìn ta níwọ́. Negligence làkọ́kọ́ àdánwò ta ní Nàìjíríà. On security, negligence. On kituni, on social aspect, negligence. Allah. On economy, negligence. Gbogbo ẹ̀ la fẹ́ kó lọ́nà lọ́wọ́. Sọ fún ẹ pé Saudi invite Ọlọ́run. Níjọ́ tó ti ń lọ Saudi Arabia, dárúkọ ọjọ́ kan táwọn ọmọ Saudi tíjọba Saudi ọ̀dà pé ẹ máa lọ yípo Kaaba, ẹ máa lọ tọ̀wáf, ẹ máa bá abẹ lọ́hùn kẹ́kọ́nọ́mì yọ̀ọ̀dà kò ṣẹlẹ̀ rí láyé. Allah. Ìjọba Israel so gbọ́ pé wọ́n lọ dìmọ́ odi Jericho, wọ́n ń pariwo pé Olúwa o, ẹkọ́nọ́mì Israel jẹ́ kó dáa, kò ṣẹlẹ̀ rí. Bọ́ bá dé Brazil tó bá dé India, wá dárúkọ ẹbọ tí wọ́n ń gbé lórí kílù wọn lè bá a dá, wọn kì í gbẹ́bọ lórí kílù wọn dá, wọ́n á tó ọpọlọ kalẹ̀ ni. Ní India fi ń lọ ní òṣùpá ń sìn, ọpọlọ ni wọ́n lò. Àmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ Ọlọ́run là ń dá sí lọ́rùn. Ọmọ ìyá mi ẹja ronú dáadáa. Nàìjíríà nítorí yẹ ká ṣe ni ká ẹ jẹ́ ká ṣe. Ìṣẹ́ kì í wẹ́ ẹni tí kò níyì lọ. Kò níyì lọ, àbùkù kì í wẹ́ ẹni tí ò jẹ́ nǹkan. Omi adágún abèrí lójú. Èyí tí níjọ àkọ́bọ́ tẹ̀tẹ̀ǹtì lójúlé. lulẹ̀. Ìṣẹ̀dá ni débẹ̀ lọ́wọ́rán. Ọmọ
jẹ́ àbá wọn sí ń bẹ Olúwa mi. Má jẹ́ àbá wọn sí ń bẹ Olúwa mi. Má jẹ́ àbá wọn sí ń bẹ Olúwa mi o. Má jẹ́ àbá wọn sí ń bẹ Olúwa mi. Má jẹ́ àbá wọn sí ń bẹ Olúwa mi. Alábi ní máa ń wọ̀ náà lọ́wọ́ ń gbà mí nínú tó sọ̀rọ̀ control jù ní human traffic. Crowd ènìyàn sọ̀rọ̀ control ju tewúrẹ́ lọ. Tẹ́ ẹ bá control ewúrẹ́ ibi ẹ bá nagi sí ni gbogbo wọn rọ lọ. Tẹ́ ẹ bá control ènìyàn àwọn kan takú pé bí ló pé èmi ọ̀nà bí ni màá gbà. Níjọba fi máa ń wà careful lórí ọ̀rọ̀ crowd. Ẹ̀kọ́ ńlá ni tó ṣẹlẹ̀ yìí jẹ́ fún gbogbo ẹlẹ́sìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń kó yẹn ọjọ́ fẹ́sìn. Ẹ̀yin tẹ́ ẹ ra àwọn èèyàn ọjọ́ tí gbogbo wọn máa ó yàn kàn níwájú. It can happen anywhere. Àmọ́ bẹ́ẹ̀ lọ́n kọ́ mọ́ ṣẹlẹ̀ ni kò sí tí ò lè ṣẹlẹ̀. Ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo àfáà nínú Ramadan. Tí crowd bá ti pọ̀ àwọn tó bá ṣètò ká tètè plan security mọ́. Bẹ́ẹ̀ ló jẹ́ ẹ̀kọ́ fẹ̀yìn ẹlẹ́sìn Christianity lásìkò Christmas yìí. Bẹ́ẹ̀ bá ní crowd ẹ plan ẹ̀ dáadáa. Ìjọba ò mẹ́ nìkan ìjọba amúnimóògùn. Àwọn tí gbogbo ayé fẹ́ràn ebá wọn ni wọ́n jù síbi tá ń bẹ̀bẹ̀ pé ká bá fi wọ́n lẹ̀. Tí wọ́n mọ̀ pé ìfẹ́ wọn ń bẹ lọ́kàn ara ayé. La fi ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń búlì àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì. Wallahi ìjọ wọ́n bá tẹ̀ ọ́. Gbogbo àwọn tí ń kọ́mẹ̀ntì sórí íńtánẹ́ẹ̀tì yẹn ò lè rí wọn. Wọ́n àti ẹ̀ ní yọjú ló ń kálukú afọ́dànù. Ó di tiẹ̀ nìyẹn. Ó di tiẹ̀ nìyẹn. Gbogbo tó bá dẹ̀rọ pé bó ṣe ń pariwo yẹn ó ń bú àwọn èèyàn ó ń ba ayé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn yẹ̀gẹ̀rẹ̀ ní ayé yẹ̀gẹ̀rẹ̀ wọ́n bọ́ sí ibòmíràn mo jẹ́ ń dáwọ́ kà yẹn délẹ̀ nítorí ìdí tó pọ̀ nítorí náà n tó ṣẹlẹ̀ kọjá. ìdálé mẹ́rin òkà ànátìlà ń fi kírọ̀ tún fàfi kò lè ṣe làwọn fi kọ́. àmọ́ wàláhì lákùnà kúrú dùn. Lamarodiati korobatana likorodo. Lamarodiati korobatana likorodo. Negligence ń bẹ lọ́wọ́ ọmọ Nàìjíríà tá a bá lọ jẹ́ family ọ̀bọ tá a jẹ́ monkey. Àwọn monkey yóò kú ọmọ sọ ni pé monkey Nàìjíríà máa ń jẹ́ sọ́dọ̀ àwọn. Àwọn ìlà òkun náà kúrú náà. Níbi tá a fi gbogbo ẹ̀ tá a fi lé Ọlọ́run lọ́wọ́ dé. Mo fi ọba tó ní wá mo fi bẹ̀ wá ẹ̀yin fámílì táwọn ọmọ yín kú ẹlòmíì tí romi ròyẹ fún ẹlòmíì ti dàgbà tí ò lè bí mi mọ́ láyé ọmọ míì nínú àwọn ọmọ tó kú yìí nírètí ẹlòmíì káwọn ọmọ yìí ó lè jẹun náà ni wọ́n fi lọ ṣe gbogbo ẹ̀ bó ṣe wá burú tó náà èmi ń rọ̀ yín pé ọba tó ní yín yóò rọ̀ yín lójú. Àmín. Oore téèyàn fi gbàgbé àdánwò ọba mi ó tètè mú wá fún mi. Àmín. Iná ni ẹ pamọ́ra kò easy kán tẹ ọmọ èèyàn pa lójú ẹ kò easy ẹ tẹ iná mọ́ra ẹ gbà fọba tó níyín ẹ gbà àwọn tí wọ́n ṣe tí organize program yìí kò sínú rẹ́kọ̀dù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n bà tèèyàn jẹ́. Àníyàn rere ni wọ́n ní wọ́n tún tèèyàn ṣe ni. Ọlọ́run ló mọ̀dí tó fi mélé ìwà kò yé nìyàn àmúyé Ọlọ́run. Wọ́n tún tènìyàn ṣe ni. Wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ ni. Wọ́n kò kù díẹ̀ lóòótọ́ bẹ̀tà níyàn rere ni wọ́n ní. Àwọn náà gbọ́dọ̀ fi àwọn ọmọ yín tó kú pé tó bá jẹ́ pọ̀ mọ́ àwọn ní bò làwọn ó sì fi. Ìyẹn ni màá fi ọ̀rọ̀ yín pé kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ gbà fọ́lọ̀. Ẹ ṣe fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kàn. Bọ́lọ́run bá gbèjà èèyàn yóò gbèjà kọjá bí ẹni ọlọ́rọ̀. Tó bá jẹ́ pé ń ṣàbòsí fún yín ni ẹ máa wo Ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé wọn ò dàníyàn aburú sí yín mo mọ̀ wípé ẹ̀yin kan ó padà rí ẹ ṣe ẹ yọ ọ̀dà ọ̀rọ̀ yìí fọ́lọ́run ẹ bẹ̀jọba kíjọba ó ṣe sùúrù ìgbésẹ̀ tíjọba gbé dáa lábẹ́ òfin torí tí ò bá sírù gbésẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní bẹ̀rù mọ́ ibà àwọn kan ṣe ebi ò sí ní tó ṣẹlẹ̀ ibà àwọn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan náà ọ̀kan nù fígọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́kọ arábìnrin yẹn ọ̀kan nínú fígọ̀ àkọ́kọ́ nínú sọ̀rọ̀sọ̀rọ̀
ó ń lórí yọmí. Allah. àràbà tó ra mú odò ń gbà rere. ń gbà rere. àwọn tó máa wẹ̀ ń bodò lọ. bodò lọ. àwọn tó máa wẹ̀ ń bodò lọ. àwọn tó máa wẹ̀ bodò lọ. ẹ dákun mo fi ọba tó níyí bẹ̀yìn ẹ mójú kúrò. mo wá bẹ ìjọba ó bẹ̀rẹ̀ látorí federal ó fi dé state n tó ṣẹlẹ̀ yẹ kó dùn yín torí gbogbo ẹni tó kú nínú àkáǹtì yín lọ́lọ́wọ́ kọ́kọ́ kọ sí kó tó kọ sákàǹtì ẹlòmíì torí zamani yín ni wọ́n kú n tó lórí fi sọ̀rọ̀ ṣe nù bó ṣe wá le tó yẹn náà àfi ká ẹ fi sùúrù tó àfi ká ẹ lámójú kúrò ẹ ti ṣe n tó yẹ kó ẹ ṣe tí gbogbo àgbáyé rí pé kíní ìdùn ìjọba ó dẹ̀ ti jẹ́ deterrent tí ó dẹ́rù bá wọn míì náà láti mọ́tò dánrú ẹ̀wò mọ́ tí a bá fẹ́ kó ìyànjọ kan lọ ní plan ni ẹ ti gbé ìgbésẹ̀ tó yẹ ká ẹ gbé ìjọba àfi ọba tó níyín bẹ̀yìn àfi ọba tó fi yín sípò nígbà tẹ́yìn gan ò mọ̀ láti kékeré yín pẹ́ dípò tẹ̀wá àtijọba state àtijọba federal àfi ọba tó fi yín sípò tó fún yín lágbára tó lè mú yín kúrò ńbẹ̀ tó bá wù àmọ́ tá a bí Ọlọ́run pé kó má mú yín kúrò ńbẹ̀ kó jẹ́ kẹ́ ẹ láṣeyọrí kó jẹ́ kẹ́ ẹ rí ògo yìí kó wá jẹ́ kí orúkọ yín ó má parẹ́ nú àwọn aláṣeyọrí ìjọba àfi orúkọ Ọlọ́run náà àfi bẹ̀yìn ẹ dákun ẹ ṣe tamper justice with mercy ilé ẹjọ́ ní ṣiṣẹ́ tiẹ̀ o bó ṣe yẹ kí ilé ẹjọ́ ṣe ní ilé ẹjọ́ ṣe ilé ẹjọ́ tẹ̀lé òfin ìjọba náà dẹ̀ stamp tó yẹ kán stamp àmọ́ bó ṣe rí yẹn bẹ́ẹ̀ nìkan bá dé agbára ká tún bẹ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bẹ níjọba ẹ compensate àwọn táwọn ọmọ wọn kú ẹ má jẹ́ káwọn ọmọ wọn kú lórí asán nínú òfin Islam ó ní iye owó téèyàn gbọ́dọ̀ san lórí ẹ̀mí kọ̀ọ̀kan tó bá kú nínú situation báyìí ìjọba báwọn tí wọ́n ṣe nǹkan yìí bá láwọn ó sanwó gbogbo tí ẹni ni wọ́n tà kò lè ka ẹ má dúró èèyàn tó kú ni ìjọba náà ló tó ó ṣe àwọn gangan fúnra wọn níbi tí wọ́n wà nísìn wọ́n mọ kábàámọ̀ pé rere la sì fẹ́ ṣe ẹ wá dúró owó táwọn náà lose millions of naira ẹ wá dúró fìtínà tí wọ́n kóra wọn sí ẹ wá dúró bà lórúkọ jẹ́ tó tẹ̀lé ìyẹn náà ti tó fún wọn láti kẹ́kọ̀ọ́ mo bẹ̀ ìjọba lórúkọ gbogbo ọmọ Nàìjíríà ẹ dákun ẹ bá wa tú wọn sílẹ̀ àtòríyọmí àtayaba Naomi àti olórí ilé ẹ̀kọ́ Muslim Bashorun Muslim Grammar School ní Bashorun ẹ bá wa tú wọn sílẹ̀ àtàwọn tó kù ẹ fà wọ́n létí eléyìí tẹ̀sẹ̀ yìí ti jẹ́ ẹ̀kọ́ fún wọn tí wọ́n bá sọ fún wọn lọ́sẹ̀ méjì sẹ́yìn pé wọ́n á dí agodi wọn á nírọ̀ ni ìbọ̀nà bó lọ́ fẹ́ gbà ọba mi fira ẹ̀ hàn wọ́n ẹ dákun ìjọba àfọ̀bá tó níyìn bẹ̀yìn ajírẹ̀ bẹ̀ àfi gbogbo ntọ́dá àfi bẹ̀yìn ẹ bá ní tú wọn lẹ̀ wọ́n ti kẹ́kọ̀ọ́. Ọlọ́run bá fàdánwò kẹ̀dá kó ṣe sùúrù kó kún fún gbìyànjú pẹ̀lú àdúrà láìpẹ́ ọjọ́ àdúrà wákà bàbá dòdò nílùú Ìlọrin kó jẹ́ wẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ títí kó jẹ́ wẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ títí kó jẹ́ wẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríyọmí Hamzat ayaba Naomi olórí ilé ẹ̀kọ́ àti gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jáde yẹn lọ ọmọ kìíní kan ó ṣeéṣe kó jẹ́ pé promotion kan lọ́lọ́run fẹ́ ṣe fún yín. ọba nínú jẹ́ fáwọn ọmọ tí wọ́n kú kéyìn òfin rora ẹ̀ wo tó bá jọ́ mi èèyàn bó lè yóò sì fi. àmọ́ wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n lọ́jọ́ oore lámọ̀ kò sẹ́ni ọmọjọ́ ẹ̀san o tó bá kú gẹ̀rẹ̀ kọ́mọ olórí ọ̀tán sínú kòtò mọ̀nàmọ́ná ó tanná o. gbogbo dáadáa tẹ́ ẹ ti ṣe ẹgbẹ̀san dáadáa yẹn lélẹ̀ ọba yóò tú yín sílẹ̀ ìtàn kan ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìyá alákàrà kan bẹ tó bá ń tàkàrà lọ́wọ́ wèrè kan kàn sàdédédé sáàrin wọn ìyá alákàrà fún mi lákàrà yóò na ike tó ti dọ̀tí yóò fi gún ìyá yẹn mú gan àwọn tí a fẹ́ ra kàrọ́ mọ̀ pé ìyá yìí lè dànù jábẹ́ lu ìyá yìí ó ní ẹfilẹ̀ yóò mú àkàrà yóò fún bọ́ bá gbà àkàrà tán kò tún ní dúpẹ́ ń bá tiẹ̀ lọ́nu bọ́ bá tún dé ńjọ́ kejì fún mi lákàrà ìyá alákàrà ó tún fún ọwọ́ àdìjọ́ kan ìyá alákàrà ń tàkàrà lọ́wọ́ ó kọ̀ la ọjọ́ òun wèrè yí ọ̀wà ó kọ̀ tún la wèrè yí ọ̀wà ìyá alákàrà ń wò pé kí ló ṣe wèrè yìí tí òwà gbàkàrà tóun fún tí fi ń jẹun
bóyá bí sì ti pákú ni ìyá yìí ó mà lójijì níyà ìtajú kan ló bá rí wèrè bóyá bá ní ìyá lákàrà bá mákàrà mi ìyá ní wá gbà kàrà rẹ̀ ó ní mi ò wá ìwọ ni ó máa bọ̀ ń bí ọ̀ bá sì wù ọ́ mọ́ wá nítorí ẹ̀ bá rí kọ́ máa fi ràn gbogbo ẹni ó wà ń gbèsè ha ìyá alákàrà sọ lọ́ba ó ní lọ́ba ó lóore ni mo ṣe oore ò lé dìbì oore ni mo ń ṣe ẹjẹ lọ́ba bí alákàrà ṣe dìde ni ọba gbé àkàrà ó dì sínú nylon ó gbé lọ fún wèrè wèrè ń gba àkàrà lọ́wọ́ ẹ̀ tán báyìí kí alákàrà ó yí ẹ̀yìn padà igi tí ń bẹ níbi tí ìyá yẹn ti ń tàkàrà ìjì ńlá kan dìde bí ìjì yẹn ṣe wó igi ńlá yẹn nù gbogbo ẹni ó wà lábẹ́ igi ni wọ́n kú. Allah. wèrè yẹn wá sọ ọ̀rọ̀ kan fún ìyá alákàrà ó ní ìyá alákàrà ọjọ́ oore lámà ọlọ́run nìkan ló mọjọ́ ẹ̀san Oríyọmí Hamzat ọjọ́ oore rẹ ló mọ̀ ọlọ́run ló mọjọ́ ẹ̀san Allah. ayaba Naomi ọjọ́ oore rẹ ló mọ̀ ọlọ́run ló mọjọ́ ẹ̀san olórí grammar school ní Basọ̀run ọjọ́ oore rẹ ló mọ̀ ọlọ́run ló mọjọ́ ẹ̀san Allah. àwọn tí wọ́n jọ mú yín tí wọ́n ṣẹ́kù ọjọ́ rere tí wọ́n ń ṣe ni wọ́n mọ̀ ọlọ́run ló mọjọ́ ẹ̀san ibi tẹ́ ẹ wà ẹ máa fi rere tẹ́ ẹ ṣe fáwọn èèyàn ẹ máa fi bẹ ọlọ́run ọba mi ò jẹ́ disappointing àwọn rere tẹ́ ẹ ti ṣe sẹ́yìn ẹ máa rán ọlọ́run létí ọlọ́run ò gbàgbé tẹ́lẹ̀ kò jẹ́ wẹ́rú ẹ bẹ́ẹ̀ lọ títí. títí kò jẹ́ wẹ́rú ẹ bẹ́ẹ̀ lọ títí láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́ wẹ́rú ẹ bẹ́ẹ̀ lọ títí. ẹ wá rí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nǹkan mẹ́rin ni pírọ́blẹ́mù wa. làwọn mọ́ta ṣáàtún. ìkà àkọ́kọ́ pírọ́blẹ́mù wa ni negligence tí mo ti sọ yẹn procrastination nítorí yẹ ká ṣe nísìn ká dìlé rẹ̀ pé ẹ wọ àmọ̀sẹ̀yìn létà ń kóbá orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àdánwò tí ń kóbá wa àti fẹ́ràn ká máa bára jù àti fẹ́ràn sàrà jù ọ̀lẹ ti wọnú ayé ọmọ Nàìjíríà bára ní everywhere Sharia Islam tako bára kọ́ ọmọ tọrọ agbékiri wọ́n máa ń arrest ẹni tí bá ń tọrọ oúnjẹ tí ń tọrọ láì jẹ́ kó ní ìṣòro wọ́n máa ń arrest wọn ní gbòòrò Mọ́kà kódà nínú haram lára bàtẹ́láàtì tí wọ́n bá rí ẹ tó ń tọrọ agbé tọ́lọ́pàá bá rí ẹ wọ́n arrest ń tọ̀hún mo ti rí ẹnìkan tí ń tọrọ agbé tí wọ́n arrest rí tó jẹ́ ọmọ north mo wà lẹ́gbẹ̀ẹ́ ń tọ̀hún ni wọ́n fi mú ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ sí ní ké ń ka yẹ àyà Kùránì tó mọ̀ kán lè bá a mọ̀ pé mùsùlùmí lòun ẹnìkan wá débẹ̀ ó wá ń bá bẹ̀bẹ̀ pé àà ṣé bó ebéèrè tí ń ka àyà Kùránì ó tó àtọrọ owó ni kó tó wí délẹ̀ ká tó fi áńkọ̀fù sóbìnrin lọ́wọ́ arákùnrin náà kọ́ tá áńkọ̀fù sí lọ́wọ́ wọ́n ní ó fẹ́ kó bá mi níwájú Ọlọ́run ní kí n ṣiṣẹ́ ọlọ́pàá kí n wà just kí n mọ́ ṣàbòsí àwọn tá a ti mú lórí nǹkan tó ṣe yìí kí ló fẹ́ káwọn òrùjọ́ fọlọ́ kí n wá fi òun sílẹ̀ ìwọ náà ń sopọ̀ bẹ̀bẹ̀ ọba ọ̀daràn bẹ̀bẹ̀ ẹjọ́ ń so ń bẹ̀ wàláhì wọ́n jọ kó wọn kó mẹ́jọ náà. Ọlọ́run ò encourage báárà àdánwò ló bá Nàìjíríà tá a fi dẹni tí ń tọrọ báárà gbogbo ẹni tó fẹ́ràn àti máa tọrọ báárà ara àdánwò tó wà ń bẹ̀ ni Ànábì ní lọ́jọ́ gbẹ̀ǹde kìámọ̀ tá a bá dìde tọ́jú gbogbo wa fáìn ojú tí wọ́n ṣe ṣàkàṣàkà bí ìgbà tí wọ́n sá wọn ládàáni ojú àwọn tí wọ́n tọrọ àgbé láyé ẹ̀rù Ọlọ́run kan wá bá Ànábì ọlá Ànábì òun ó sọ fún gbogbo àwọn sàábà ẹ fún òun lówó ẹ bò òun lówó ó kálukú bá ń tọwọ́ bá pè wọ́n fún lówó Ànábì wá pè ńgbà tó gba owó nǹkan tó fẹ́ máa lọ Ànábì ní wá owó tó padà ó bá kó sílẹ̀ wájú Ànábì ó rò pé yóò fowó kun ni Ànábì wá pè kan lọ àwọn sàábà ó ní wọ́n gba owó yìí lọ fi ra àké àtàdá tó dáa wá kó wá ra okùn kó ra kùn lọ ra wá kíá ọkùnrin yìí jókòó ní abá kó dé ńgbà wọn kó dé Ànábì wá kó lé lọ́wọ́ irinṣẹ́ ni owó tó gbàjọ bó o bá tó lọ lẹ́sìn ó tó fi jẹun ni máa lọ gé igi máa fokùn yìí dì kó máa ta owó tó bá rí ń bẹ̀ máa fi jẹun ọ yóò lálùbáríkà fún ẹ ju kó máa lọ tọrọ báárà all the time ọ̀lẹ ní ń ṣe ọ́ ògé lápá ògé lẹ́sẹ̀ kí ló mú ẹ tó ń tọrọ báárà kiri
ìyẹn ló fa àdìsí ànábì yìí pé bí à ń ya àkúdà àdúkùm àbúláwù ala zahari kẹ́ni kọ̀ọ̀kan yín kó lọ mú okùn rẹ̀ kó wá lọ sí orí òkè àpáta níbi tí igi ti difficult láti gé kó lọ gé igi níbẹ̀ dá mi lóhùn. fayati bihazimatin mina le hatobi. kó lọ wá gé igi wá tí ó mọ tàfárà lù. yẹmi wa fakufallahu. kó máa fi ṣe bísínẹ́sì tó fi kọ́fà ojú ara ẹ̀ níbi aburú ọjọ́ gbèǹde kìyàmà. Ànábì ní khairu min an yas'ala an-nasa ó lóore fún ojú kó máa lọ tọrọ báárà lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n fún ní báárà yẹn ni o wọ́n reject ẹ̀ ni o kó jẹ́ kó làágùn ló fi ṣe ó lóore fún. sallallahu alayhi wa sallam. Ànábì tá a la tẹ̀lé nu. sallallahu alayhi wa sallam. Àwọn èèyàn ti ẹ̀sìn ti sọ àwọn èèyàn di nǹkan míì. Ọwọ́ tó ṣẹlẹ̀ yẹn ṣé kò yẹ kó jẹ́kọ̀ ẹ lọ wọlé gbogbo olóṣèlú ẹ tó bá wọn tí wọn tó tún ka ìwọ̀n náà lé wọn báyìí. Nítorí wàá burú ni pé àwọn tí wọn ní ìdí kíní yẹn gangan wọn rí gbà wọn. Gbogbo àwọn tí nǹkan kan ò ṣe lẹ́rìí tí wọ́n sùn kalẹ̀ àtẹni tí ọ̀darúgbó àtẹni ọ̀darúgbó lẹ́rìí tó ń kálukú ọmọ ọrùn pa kalẹ̀ ní táìmù tó yẹ kán lọ fi ṣiṣẹ́ kan fi rówó. Àwọn tíṣẹ̀rí àníkán gba báárà nínú wọn lárinrin àjò tọwọ́ tán mọ́ lọ́wọ́ nínú wọn lẹni tó jẹ́ pé àdánwò tó bá ó kọjá owó tí ń jẹnẹrétì níbi iṣẹ́ nínú wọn lẹni tí gbèsè fẹ́ ba yé ẹ̀ jẹ́ nínú wọn lẹni tó síkì tí ò rówó tọ́jú ara àtàwọn oríṣiríṣi ìdíbẹ́ yẹn ní ṣẹ̀ríà nìkan gba báárà fún kájẹ́ gbà kó fi tọ́jú ara ẹ̀ ní mómẹ́ǹtì yẹn tó bá ti wà ókè kó dúrọ̀pù ẹ̀ torí kò sínú nǹkan tọ́lọ́ ń yọ́nú sí. Arákùnrin kan bẹ kẹ́ ẹ lè mọ̀ yí pé àwọn tí ń gba báárà yẹn àwọn tí nǹkan ò ṣe ló pọ̀ jù nù wọn. Wọ́n ń pe arákùnrin kan nílùú Mumbai wọ́n ń pè ní Bharat Jain nínú olówó ayé ló wà báárà nísinsìnyí ní Mumbai nílẹ̀ India báárà ní í ṣe ó wà nínú àwọn tí ẹ lọ Google ẹ̀ wọ́n á sọ fún yín pé Bharat Jain ní Mumbai wọ́n calculate owó tí ń bẹ lákàntì òun nìkan wọ́n lọ́wọ́ ti $1 million ètò mi pé òun nìkan ní 200 million lákàntì àbẹ́lẹ̀ ní ẹ̀ńsẹ̀ wọ́n sìn 2 kí ni wọ́n sẹ́ 2000 kí ni 2800 kí ni wọ́n sẹ́ wọ́n sìn òun nìkan wá ní 280 million lákàntì lórí pé ń tọrọ bára. Àwọn tí ẹ wá lápá tí wọ́n ń ṣe wàhálà bóò ni wọ́n ṣe wà encourage láti lọ ṣe wàhálà mọ́. Ọ̀kan náà ń bẹ Nàìjíríà Serikin Baroka kódà òun náà ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ọkọlẹ mẹ́ta sílùú Èkó látara bára Èkó náà ló sì ti gba bára ó sì kọkàn sí Kánò ó sì fẹ́ yàwó 4 ó sì ní mọ́tò bíi 11 tí fi ń gbèrò kò sì pàṣẹ bára yẹn tìjọlá. Serikin Baroka òun ló lówó jù nú àwọn alágbà àwọn tí ń tọrọ bára ní Nàìjíríà. Àràbà tó ra mú odò ń gbà rèrè àwọn tó máa wẹ̀ ń bodò lọ́wọ́ àwọn tó máa wẹ̀ ń bodò lọ. àwọn tó máa wẹ̀ ń bodò lọ. ẹ̀yin olóṣèlú ayé tẹ́ bá fẹ́ lójú rí Ọlọ́run tẹ́ fẹ́ pàdé àánú Ọlọ́run ẹ máa rẹ̀ sí fáwọn èèyàn mọ́. Ẹ lọ sí empowerment ẹ lọ ra ẹ̀rọ ata ẹ hà fún wọn ẹ̀rọ dráyà ẹ hà fún wọn mọ́tòsáìkù ni ẹ máa àtọrọ ń kàyàn lẹ́sẹ̀ ń kàyàn lẹ́yìn ń fọ́ wọn lórí. Àwọn irinṣẹ́ tí wọ́n fi dáko ẹ hà fáwọn èèyàn. Empowerment tó yẹ kẹ́ ẹ ṣe nu ẹ̀rọ olóṣèlú tí bá há gàrí kiri ojúlé ọ̀yà dá ìpèjọ fún un kò fẹ́ ká kúrò ní condition tá a wà. Bàbá Tinubu ní let poor brief don't suffocate them. Ẹ jẹ́ káwa tálíkà ó bírífì ká lè máa wá bẹ̀yìn dojúmọ́ ní tẹ̀ ń fún wa. 1,000 orí burúkú tẹ̀ ń há kiri ńlọ́lé Adébíntà Adé yìí. Ni màmá mi fi gbé ọmọ rẹ̀ wọ́n ti géètì kọ̀rọ́nà wọlé ó sì gbé ọmọ ọdún 5 ó sì jù ú nù lé láìrọ́nà tẹ̀lé ó gbé fo fẹ́ǹsì nípa sọ̀rọ̀ níbi stampede ti ṣẹlẹ̀ tí ọmọ pé stampede ó ṣẹlẹ̀ ó gbé ọmọ rẹ̀ síbẹ̀ nígbà fìtínà dé ọmọ rẹ̀ ni tó fojú jọ àfìgbà wọn tẹ ọmọ ń pa. wọ́n 1,000 rí burúkú tẹ̀ ń há kiri àdánwò tí ọmọ kó bá ọmọ Nàìjíríà nìyẹn. ara àdánwò míì orílẹ̀-èdè Nàìjíríà ti fẹ́rẹ̀ nǹkan ọ̀fẹ́ jù
ọ̀fẹ́ sàrà bàárà àdánwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni gbogbo nǹkan la fẹ́ kó jẹ́ ọ̀fẹ́ èmi ò rí kọ́ńtírì tí gbogbo nǹkan wọn ti jẹ́ ọ̀fẹ́ tí wọ́n gírètì láyé àwọn olóṣèlú náà tí wọ́n bá tó fẹ́ bà yé ọmọ Nàìjíríà jẹ́ bí wọ́n ṣe bà á jẹ́ bọ̀ látẹ̀yìn tí wọ́n bá ti fẹ́ campaign wọ́n ní á fún yín ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ ojú ọ̀nà ọ̀fẹ́ omi ọ̀fẹ́ iná ọ̀fẹ́ lọ́mọ Nàìjíríà ọba ní eléyìí ló wúlò dey play tí wọ́n bá wá wèrè number 1 ta ló wúlò òun gangan lọ́gá wèrè ọ̀nà ìbọlọ́gbà wúlò òun ló fẹ́ bá yé wa jẹ́ Awólọ́wọ̀ ṣe free education ní táìmù tá a nídìí ẹ̀ ní kò ń ṣe táìmù yìí ìlú òyìnbó gbogbo western country gbogbo ìlú tó lajú láyé kò sí nǹkan ọ̀fẹ́ ń bẹ lẹ́yìn ọmọ ìlú wọn tí ó bá gba ilé ètò ìlera nìkan lọ́fẹ́ gbogbo nǹkan yòókù ọ̀sán bíi lórílẹ̀‐èdè Nàìjíríà a fẹ́ sanwó kankan fúnjọba a sì ń retí péjọba ó máa lọ hàn owó ní sánmà a fẹ́ san táàsì a fẹ́ sanwó orí a fẹ́ sanwó ọ̀nà a fẹ́ sanwó kódà a fẹ́ lè sọ pé ìjọba ni kó máa wá bá wa wú iṣu àti gbàgùdá nínú èrùpẹ̀ níbi tá a fẹ́ kó gbogbo ẹ̀ léjọba lé lórí dé àdánwò ìtàwọn ìjọba tí wọ́n ti kọjá lọ ètò kúnnú wọn bóyá wà wájú Ọlọ́run tí ń jẹ ìyà lọ́wọ́ èyí tí ń bẹ láàyè nínú wọn bóyá ń bẹ nù fìtínà tẹ́yìn ọmọ ẹ lọ wo arúgbó àwọn tó ti ṣèjọba rí Nàìjíríà ẹ lọ wo bọ́lọ̀ ń ṣe dá wọn jókòó sójú kan náà tí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n ń yẹ̀yẹ́ nítorí orí burúkú tí wọ́n kó bá orílẹ̀-èdè Nàìjíríà nítorí ìdùnnú ọjọ́ kan wọ́n fẹ́ kárẹ́rìn sáwọn wọ́n sì sọ Nàìjíríà dolórí burúkú ló jẹ́ kí n sọ pé ẹ fura ìbínú Ọlọ́run ń bẹ lára stampede tó ṣẹlẹ̀ ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni ọba ní kò sí ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ ó ń tàn wọn ò lójú inú how possible stampede kan ṣẹlẹ̀ ní Wednesday méjì tẹ̀lé different cities ní Saturday ẹ̀ẹ́dẹ̀ fura kórì yín ó pé ìbínú Ọlọ́run lélẹ̀ á bá àwọn tí wọn ò léètò á bá wọn wí lóòótọ́ bẹ̀tẹ̀ yín gẹ́gẹ́ wòrà yín wò ṣé kìí ṣe pé ìjọba ló dá gbogbo wàhálà ìsílẹ̀ aráàlú yọ̀lẹ wọn àfẹsẹ̀ṣe aráàlú ò fowó san ìjọba náà wá yàtàrà ẹ̀ kalẹ̀ gbogbo ìjọba látijọ́ Nàìjíríà ti ń bẹ bẹ́ẹ̀ bá bọ́n wájú Ọlọ́run àánú Ọlọ́run ló kù ìyà gbogbo gbádùn tá a dìsáàfù tá a ti ní sẹ́yìn là ń jẹ̀yà rẹ̀ nísìn ẹni ó bá mọ̀ nípa ẹkọ́nọ́mì yóò mọ̀ pé Tinubu ní tiẹ̀ lọ tẹ́lẹ̀ ó burú lóòótọ́ o bẹ́ẹ̀ tí n tó ṣe yìí is the best tá a bá fẹ́ kí Nàìjíríà ò jóná anytime owó epo tí wọ́n dá dúró subsidy ọwọ́ àwọn kan ní bọ́sí gbogbo àwọn tá à ń pè láwọn tó lówó ju Nàìjíríà ibi wọn ti rówó nìyẹn ẹnìkan náà ni ó sádébẹ̀ tí ó tún ṣe bẹ̀tí kíjọba ó fura o ariwo aráàlú ń di Ọlọ́run létí pé bí ń pa àwọn ara wọn tí wọ́n béèrè nígbà tá a kọ pósítà pé kí lọ́kàn ìjọba ń bẹ̀ ṣèjọba ló lọ́ọ́ tẹ̀ wọ́n pa ni dìwé ìrònú Ọlọ́run yàtọ̀ sí tẹ̀nìyàn tọ́lọ́n bá fẹ́ bá olórí orílẹ̀-èdè kan wí àwọn aráàlú ẹ̀ ni wọ́n mọ̀ rí nira torí gbogbo iye ẹni tó bá kú ní zamani olórí kan àkáǹtì ẹ̀ ní lọ ó wà nú ẹni tó contribute síkú wọn ẹ wò lápèjúwe nínú Suratul A'raf nígbà tí Ọlọ́run tó fẹ́ wọ́ọ̀nù Fìràhùn ṣe Fìràhùn àtàwọn fámìlì ẹ̀ lọ́lọ́run kọ́kọ́ dẹ̀ nira sí ni ìparẹ́ ní mú báwọn olórí tí wọ́n bá ṣe dáadáa àmọ́ yóò kọ́kọ́ sẹ́ǹdì wọ́ọ̀nì kí lọ́lọ́run sọ nínú Suratul A'raf. wa qalu ma fa arsalna alayhim tufan. fa arsalna alayhim. Quran chapter 7 verse 133 Ọlọ́run nígbà tí mo fẹ́ kí ìbínú mi Ọlọ́run bọ̀ lórí Fìràhùn lórí Fáráò tí ń fi ara ní àwọn ọmọ Israel tí mo sọ fún pé tú àwọn èèyàn mi sílẹ̀ tí ò gbọ́ wa arsalna alayhim tufan nítorí Ọlọ́run kọ́kọ́ rán sí Fìràhùn ó ní ẹ̀kún omi tómi ń wọlé tómi ya lọ́tún lọ́sì tó pa ìmọ̀ye èèyàn ló bọ̀ ní Nàìjíríà sómi ọ̀yá pa àwọn èèyàn níbi oṣù 3-4 sẹ́yìn má dúró abúlé tí òun wọ̀ ní tómi ò kí ń wọbẹ̀ tẹ́lẹ̀ má yé èèyàn tó ti kú sínú ọkọ̀ ojú omi tí ò kì í rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àdánwò gbogbo ìjọba tó ti lọ ìbínú ẹ̀ ìní ń dé bọ̀ lásìkò yìí àfi kíjọba dẹwọ́ lórí ọ̀rọ̀ oúnjẹ kí oúnjẹ ó lè tó aráàlú jẹ Ọlọ́run ni mo rán
tufan omíyalé sí wọn ṣé omíyalé sọ́dẹ̀lẹ̀ fìrìhàn náà ni kò débẹ̀ wàlìjàrọ̀ ọ̀dà ọlọ́run nígbà tí wọn ò tètè pík mo tún wá rán èṣù mo rán sí wọn locust gbogbo nǹkan oko wọn làwọn kòkòrò yìí jẹ wọn rí nǹkan jẹ nílùú sọ lórí ìjọba ni ò ní rí nǹkan jẹ ní aráàlú náà ni ò ní rí nǹkan kan jẹ. wàlíkùmàlà ọlọ́run ni mo tún rán sí wọn iná orí olówó níná lórí tálíkà níná iná orí wà di ntọ́ kárí gbogbo ayé lọ́dún náà náà wàdọ̀fáàdì èmi ọlọ́run tó wá rán ọ̀pọ̀lọ́ ya wọ̀lú wọn àwọn frogs bí wọ́n ń bomi lọ́wọ́ ọ̀pọ̀lọ́ kò bẹ̀ bí wọ́n ń wẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọ́ ni wọ́n rí bí wọ́n ń sùn lọ́wọ́ ọ̀pọ̀lọ́ ni wọ́n rí tí wọ́n sọ̀rọ̀ àǹdí wọn. ìgbó tó tà nǹkan tí wọn ò tètè fura gbogbo omi tí wọ́n ń pọn nílùú wọn mo ní kọ́ di ẹ̀jẹ̀ ṣé ìjọba ní òmùmí yẹn ni tó fi dẹ̀jẹ̀ àwọn aráàlú ni ìnira tí bá ń bá aráàlú àkáǹtì olórí ìlú ní ọmọ lọ. àyà tí mo fà sọlá. ọlọ́ni àwọn oríṣiríṣi ọ̀nà tí mo fi wọ́ọ̀nù wọn tí ò jọra wọn. fastakibaru. ọlọ́ni síbẹ̀ wọ́n lò gbéraga. mo jèrè mẹ́. ọlọ́ni tọ́ọ̀gì burúkú ni wọ́n mo wọ́ọ̀nù wọn wọn ò gbọ́ wọn lò gbéraga tẹ̀síwájú. walamma waqa alayhim. walamma waqa alayhim rijis níjọ́ tí ìbínú àwọn ọlọ́run dé òpin tí ìyà dé wá bá wọn. wọ́n ní rẹ̀ Mùsá bá wa bí ọlọ́run àdánwò yìí pọ̀ ìjọba yìí. kọ́ bá wa bí ọlọ́run nínú oore tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ni tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé níjọ́ tọ́lọ́run ṣe tán ó pa fìrìhàn rẹ̀ sórí omi ni níjọ́ tọ́lọ́run fẹ́ la àwọn ọmọ Israẹli. ẹ̀yin tẹ́ ń bẹ níjọba ọlọ́run ò ní pa yín rẹ́ ẹ̀sìn tọ́da o. márùn ni basic need of human being mẹ́ta ni primarily méjì join ẹ̀ àkọ́kọ́ látẹ́gùn bá àbára tẹ́gùn àlè wà láyé ìkejì ni wọ́rà omi bí ọ̀bá sómi àlè wà láyé ìkẹta ni food oúnjẹ ìyẹn gangan ló pàtàkì jù àtàtẹ́gùn àtomi ọlọ́run ti bùn wá ní Nàìjíríà olórí ò ní jẹ́jọ́ tó bá jẹ́ pọ́lọ́run ò rọ̀jò tó bá jẹ́ yí pé ilẹ̀ wa ò lọ́ra bẹ̀tí ilẹ̀ wa lọ́ra òjò rọ̀ ní táìmù tó yẹ tí ò bá sóúnjẹ nínú olórí lọ́lọ́wọ́ kò érì a máa wá wò pé wá ìtọ́lọ́wọ́ kò érì olórí aeroplane ti ń lọ lókè sánmà ẹ mọ̀ yí pé majority aeroplane yẹn ló wà ní auto control tó bá ti gbéra experience ni àwọn pilot fi ń control aeroplane wọ́n ti program ẹ̀ ìlú tó ń lọ ní iye wákàtí tí ó rìn débẹ̀ ni ẹ mọ̀ pé àwọn pilot a máa kúrò nídìí cabin àbí kí ni ẹ ti ń pè wọ́n máa kúrò nídìí ibi tí wọ́n ti ń control rẹ̀ tí wọ́n sì máa wá ṣeré pẹ̀lú àwọn tá a jẹ́ èrò ẹ mọ̀ bẹ́ẹ̀ pé kò ń sẹ́ni kankan wájú ń gbà mí torí ó ti wà ní auto control ní ti ń lọ tó bá tó time tí ó wálẹ̀ ó ti mọ̀ fúnra ẹ̀ ní ọmọ wálẹ̀ bọ̀ ti pilot kan ní pé kó máa assist ẹ̀ kí mistake má wà ẹ wá dákun tí plane bá wá crash kí ló dé tá à ń blame pilot torí pọ́n ló lórí ni òun ló take control òun ní bẹ níbẹ̀ ni kódà engine tó ń ṣe bákan ó lè má mọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ tó òun ló pilot ẹ̀ bọ́rọ̀ àwọn olórí ìlú ṣe rí ni ẹ̀yin lẹ́ ń pilot ìlú lẹ́fẹ̀ẹ́ rojọ́ níwájú ọlọ́run ẹ̀rù ẹjọ́ níwájú ọlọ́run bíi tí ebi ń pa àwọn èèyàn dé lásìkò yìí àbí ọlọ́run kọ́ mọ́ jẹ̀yìn níyà àbí ọlọ́run kọ́ mọ́ fi àdánwò kàn yín ẹ wá ọ̀nà bí ó ṣe wálẹ̀ wàtẹ̀kù fitnatan. lẹ́ẹ̀tù sí mẹ́nà lẹ́rí nàdọ́lẹ́mú. fásitẹ́ẹ̀dùkù náà máa àkùlù lakum. fàwùfàwìdù amúre ìlànà inna Allaha basirun bil ibad. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí ìjọba lọ́jọ́ tó bá gbó ẹ máa rántí pọ̀ ọmọ akẹ́wọ̀gbẹ̀rú wípé ẹ máa rántí tí mo sọ fún yín o ẹ máa rántí tọ́jọba pé. fàwùfàwìdù amúre ìlànà inna Allaha basirun bil ibad. tẹ́ ẹ bá rí tí stampede bá ń ṣẹlẹ̀ nílùú kan lemọ́ ìbínú ọlọ́run ní nínú tọ́lọ́run kàkún jù láyé ẹ̀mí ènìyàn jẹ́ kan. ọlọ́run dá sánmà tán kò pírẹ́sà rẹ̀ nínú Quran ọjà ilẹ̀ táǹtẹ̀ yìí kò pírẹ́sà rẹ̀ níjọ́ tó parí ẹ̀mí ènìyàn ẹ̀mí ádámà
ọba mi yinra ẹ̀ ó ní fatabarakallahu Ahsanul khaliqin. kábíyèsí mi ọlọ́run ọba tó mọ tó dáadáa jùlọ. Fatabarakallahu ahsanul khaliqin. ẹ̀mí ènìyàn ẹyọkan tó bá kú ó tọ́ ọlọ́run lójú. tẹ́ bá wá rí tí stampede bá ṣẹlẹ̀ níbì kan lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ọlọ́run ní bínú bọ̀ ká tètè ṣe ń tó yẹ ká ṣe ni. ká tètè ṣe ń tó yẹ ká ṣe ni. ẹ wò nínú Quran ó wà nínú bíbélì bẹ́ẹ̀ náà nígbà táwọn ọmọ Israel tiẹ̀ wá bínú ọlọ́run lẹ́yìn Mósè lẹ́yìn anabi Musa ọlọ́run ní sọ fún ẹ pé faktulu anfusakum àwọn tí wọ́n ṣe èmi ọlọ́run tí wọ́n pe nǹkan míì lọ́lọ́run lẹ́yìn mi sọ fún wọn pé ká máa para ẹ lọ́ọ́ pa gbogbo wọn àwọn ọmọ Israẹli láwọn ò pa wọn nígbà tọ́lọ́run gbé dájọ́ dé ọlọ́run dẹ fìtínà sáàrin wọn láàrin òru gànjọ́ wọ́n para wọn tilẹ̀ fi mọ́ ni gbogbo ẹni tọ́lọ́ pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ló kú ẹlòmíì tí ò bá wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà tó tẹ̀lé ọlọ́run tí wọ́n lura wọn pé ẹ̀yin dábàá mi nìyí dábàá ni wá wájú ọlọ́run bó lọ́lọ́run ṣe wá ń ronú tọ́lọ́run ọjọ́ tẹ nìyàn bẹ́ẹ̀ bá rí àwọn èèyàn tí ń tira wọn lura wọn tí ń tẹra wọn pa káfúra ọlọ́run ní jẹ́ kárí ìbínú ọlọ́run ní Nàìjíríà ẹ wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní 2015 nílẹ̀ Saudi Arabia mo wà ní àjì lọ́dún náà lọ́hùn ó kọ́kọ́ ṣẹlẹ̀ ní 11/9 ní crane ní Jani Haram ní Holy Mosque èèyàn 107 ni wọ́n kú tíwẹ̀ ò ṣẹlẹ̀ rí láyé ìjọba Saudi wá wò pé ó ti ṣẹlẹ̀ nù ẹjẹ́ àtètè ṣe ń tó yẹ ká ṣe ìjọba Saudi bá ní gbogbo ẹni tó kú nínú crane yẹn o ẹ̀mí kọ̀ọ̀kan àwọn san 1 million Saudi riyal fẹ́mi kọ̀ọ̀kan nígbà náà tó ṣe déédéé 40 million naira fẹ́mi kọ̀ọ̀kan torí 40 naira náà ń ṣẹ́wó nígbà yẹn wọ́n láwọn san o àwọn san fẹ́mi kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan ẹ wá rí gbogbo ẹni tó fara pa ọ̀kan lápá ni ọ̀kan lẹ́sẹ̀ àwọn san 500,000 Saudi riyal lórí ẹ̀mí kọ̀ọ̀kan instead tí wọ́n fi ronú pé irú nǹkan yóò ṣẹlẹ̀ rí lára lé Olúwa ìkílódé tó lọ́run wá ń bínú báyìí wọ́n tètè ronú ọlọ́run wá dákẹ́ on the 11 níta kọ́kọ́ ṣẹlẹ̀ nígbàdàn on the 15 stampede ṣẹlẹ̀ lọ́nà Jamarat níbi tí wọ́n ti ń lọ jùkò ọdún yẹn làwọn èèyàn tí kú jù ní Saudi Arabia over 2,000 èèyàn ni wọ́n tẹ̀ pa ọba mi wò pé ṣe bẹ́ẹ̀ lówó ẹ lè sanwó àwọn tí wọ́n farapa ní rárá bóyá ẹ jáde ẹ wá sanwó èèyàn 2,000 kárí bẹ́kọ́nọ́mì yẹn ọba ní fall níjọba Saudi wá píìkì pé àti ṣe ọlọ́run kí wá ní tíjọba Saudi ṣe wọ́n sáré lọ wo gbogbo ọgbà ẹ̀wọ̀n àwọn wo lára ni tí wọ́n tó jẹ́ pé àbòsí ni wọ́n fi débì wọn mọ́wọ́ mẹsẹ̀ ẹ wádìí ẹ tú gbogbo wọn lẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí tú wọn lẹ́nu irú ẹ̀ lè tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun nígbà èèyàn jí adìyẹ gbé tí wọ́n ní wọ́n dájọ́ kú fún ẹni ó jiyàn gbé àtẹni ó pààyàn wọ́n ní ọmọ lọ irú wọn bẹ́ẹ̀ pọ̀ lọ́gbà ẹ̀wọ̀n gómìnà Adeleke lọ́sùn ọ̀kárẹ̀ lórí ìyẹn àmọ́ kò tí ì tán ẹni kan ṣe investigation gbogbo ọgbà ẹ̀wọ̀n tó wà ní Nàìjíríà gbogbo àwọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n lọ́nà àbòsí ariwo wọn ó lè rin Ọlọ́run létí ẹ bẹ̀rẹ̀ sí tú wọn lẹ̀ kíákíá ẹ decongest gbogbo ẹ̀wọ̀n ẹ sọ fọ́lọ́run pé wọ́n lápá tú àwọn èèyàn lẹ̀ jẹ́ kíjọba wọn láṣeyọrí ẹ rí changes lẹ́yìn ìgbà ẹ bá ṣe ń tó yẹ ká ẹ ṣe kí ló yẹ ká ẹ ṣe input agriculture ẹ da owó lu nǹkan ọ̀gbìn gbogbo ọ̀dọ́ tí ò fẹsẹ̀ ṣe ẹ jẹ́ ẹ da àpẹẹlẹ bọ àwọn àgbẹ̀ ẹ rí pé àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ wa bẹ̀ ẹ yá wọn lówó gidi tí wọ́n fi dáko ẹ kó nǹkan tí wọ́n fi dáko wọ̀lú bìbà bóúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe ìjọba Saudi lọ́dún náà wọ́n wá subsidize oúnjẹ lọ́dún yẹn iye tí wọ́n fi subsidize oúnjẹ kì í ṣe owó kékeré oúnjẹ já wálẹ̀ lẹ́ẹ̀kan náà ni gbogbo ohun tí ní àwọn èèyàn lára ní ẹ sáré wọ́n reduce ẹ̀ lọ́tún lọ́sì ìjọba Saudi ọ̀bẹ aram kan máa lọ́tà wá fún kan máa bẹ lọ́n pé Ọlọ́run foríjìn wa ṣe ń tó yẹ kó o ṣe làkọ́kọ́ kó o tó ṣàdúrà do the necessary correction. lẹ́yìn ìgbà yẹn ara wa di ara Saudi àtẹ̀wò yẹn wá fẹ́ lọ nítorí pọ́n tètè realize kódà nílẹ̀ Saudi
tí ọba tàbẹ́ni tó lóko nù ìjọba tó bá sick tí ò gbádùn bọ̀rọ̀ ní tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n lọ da àwọn ẹlẹ́wọ̀n lẹ̀ àwọn kan tí kéèsì wọn ò le wọ́n wá fi bí Ọlọ́run pé wọlá apá wa tú àwọn èèyàn lẹ̀ tú àwa náà lẹ̀ tú olórí wa lẹ̀ Ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ aya Quran ni fasatẹ́lì kùrú náà. máa kúlù lákùn fàúfàwídù àmúrè ìlànà ayé iná lọ abasiru bílẹ̀ bá. ẹ má kíní kẹ dájú kẹ ẹ lè mọ̀ wípé àwọn tó dá kíní yẹn sílẹ̀ ẹ̀bi tí wọ́n ń bẹ́ńbẹ̀ ẹ̀bi ìjọba náà ń bẹ́ńbẹ̀ ara ni aráàlú ni ẹ jẹ́ kẹ́nìkan tó jáde lọ́la kó lóun ó pè common 1,000 faraàlú wàláì stampede yóò tún ṣẹlẹ̀. ẹ jẹ́ nìkan fẹ́ pín gàrí abọ́ kọ̀ọ̀kan kọ́ọ̀pù tí ì ṣe kóńgò kẹ́nìkan jáde pé òun tó fẹ́ pín stampede yóò tún ṣẹlẹ̀ torí ara ni aráàlú kí ló dé tá a gégi yìí ní láti bí egbò tá a lọ gé lórí ìjọba fásitì kùrú náà. àkúlù làkún fàúfàwídù àmúrè ìlànà iná lọ abasiru bílẹ̀ bá. ìfẹ́ kì í wé ní tí ó ní yìí lọ. àbùkù kì í wé ní tí kò ní nǹkan. omi adágún abèérí lójú. níjọ́ àkóbá bá tàtẹ̀ǹtì sójú ilé. tí Sàtánì lọ́dẹ ibẹ̀ lọ́wọ́ràn o. mọ́jà bá wọn sí ibẹ̀ Olúwa mi. májà bá wọn sí ibẹ̀ Olúwa mi. májà bá wọn sí ibẹ̀ Olúwa mi o. májà bá wọn sí ibẹ̀ Olúwa mi. májà bá wọn sí ibẹ̀ Olúwa mi. ẹ wá rí kí n tó lọ Ọlọ́run sọ fún wa ní Quran chapter 5 verse 5 al-yawma uhilla lakum tayyibat. Ọlọ́run ní ẹ gbọ́ látàsìkò yìí gbogbo ń tọ́ da nínú nǹkan jíjẹ lèmi Ọlọ́run yóò dá fún yín. ó tún lè kìtàbà ìtumẹ̀ ni pé a ti bánu wọn lórí àwọn nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá sọ pé henceforth láti ìsinyìí lọ ẹ máa wá ṣe o ìtumẹ̀ nípa ti kọ́kọ́ ní ká má ṣe tẹ́lẹ̀. Ọlọ́ni wa tọ́ àmú ulul oúnjẹ táwọn kírísítẹ̀nì tí ẹ bá ṣe mùsùlùmí ẹ jẹ oúnjẹ tí Júù bá ṣe mùsùlùmí ẹ jẹ oúnjẹ tí náà aláàlì ní fáwọn náà káwọn náà ò jẹ kí ni tí mo sọ débẹ̀ Christmas lóde ẹ̀yin mùsùlùmí ayé ẹ má jẹ́ àtúnfà wàhálà mi o tí àkídà rẹ ọba gbé kó o jẹ oúnjẹ Christmas mọ yẹ̀yẹ́ wọn mọ ìsọ tí wọn mọ sọ fún ẹ pé ẹgbọn jẹ ẹbọ kó wájú ni àwọn náà pẹran léyà tiẹ̀ náà lẹ́ran ẹbọ o ẹjẹ àfìlàkà ìṣe ẹjẹ àfìlàkà ìtò dáadáa ẹ mọ tó fa wàhálà mi lẹ́sẹ̀ o bákìdá rẹ ọba jẹ tẹ wọn máa lọ bákìdá rẹ bá jẹ ní tìtorí pé kò sí ń tọ́ jẹ òní nǹkan kan gbé sórí fọ́mọ̀ ní túra gẹ́rà báàgìn ẹni tára ń ni tí kìí ṣẹni tí máa jẹ nǹkan míì tẹ́lẹ̀ ìnira ló dé orí nǹkan gidi gan jẹ tẹ́lẹ̀ wọ́n wá gbé ẹ̀sìn kérésìdé lọ́wọ́ ní ẹgbẹ́ kú ò tí ebi bá pa ọ́ tún jẹ́wọ́ wọn ó jẹ́jọ́ wájú ọlọ́ wọ́n sọ fún ọ pé ẹbọ ni wọ́n fi ṣe rẹ̀ sí ni ẹ dákun àwọn tá ń bára wa jà lórí ọ̀rọ̀ tí ò nítumọ̀ yìí tẹ́ ẹ bá dé Saudi Arabia lásìkò yìí ẹ rí àmì Christmas o kódà wọ́n máa ju bánga ní Saudi Arabia mi sọ pé gbogbo nǹkan bá ṣe Saudi Arabia ló dá o kí ló dé táwa mẹ́sìn jẹ lẹ́sìn lọ báyìí kí ló dé tá a fẹ́ sọ̀rọ̀ àwa dọ̀tá ara wa bí ẹ bá gbé oúnjẹ Christmas fẹ́mi mo lè má jẹ torí pé mo ní nǹkan lé èmi náà ní tí mo lè fún yàn bẹ́ẹ̀ mi ní ń sọ̀tì ẹni tó gbé wá màá gbà lọ́wọ́ ẹ̀ máa yà tó gbé fẹ́ lómi màá tó fi sàrà sí sàrà. Ọlọ́run ní ká ẹ jẹ́ ìwọ ń hágìw pé oúnjẹ ẹbọ ni ẹ dákun oúnjẹ ẹbọ ni láti 400 ọdún tí Jésù ti kúrò láyé òdodo ní pé òun ò ṣe Christmas nígbà ayé Jésù o Jésù ọmọ tí ń jẹ́ Christmas o
lẹ́yìn 400 years tó ti lọ tán làwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń jèrè ẹ̀mí nígbà yẹn ná plan pé òrìṣà kan tó wà nílẹ̀ Rome tí wọ́n máa ń bọ ní December 25 ẹja create ọjọ́ bíi Jésù ká fi sí December 25 ọjọ́ tí wọ́n ń sìn gangan ká wá katakóyọ̀ sí yóò gbà kínní lọ́wọ́ wọn ní lè ṣe mọ́ argument ń bẹ lórí ìjọ tí wọ́n bí Jésù torí inú òtútù kan ni wọ́n bí Jésù around March ń lọ possible kí bíbí Jésù ó wáyé ìdí nìyẹn tápá kan Christian kì í fi celebrate Christmas especially àwọn Deeper Life àtàwọn míì nínú wọn kì í celebrate Christmas but àwọn kan create ẹ̀ pé 25 ẹja àgbàpégbà ni wọ́n bí ká fi gbà tọwọ́ wọn ìdí nìyẹn bẹ̀ ni wọ́n ti mú smash wọlé sára Christ lọ́wọ́ àdì Christmas ẹ wá dákun ọgbọ́n tí ẹ wá dáńjọ́ ọgbọ́n yẹn wá ṣiṣẹ́ ẹ lọ béèrè ní gbogbo ayé ǹjẹ́ wọ́n ń bọ òrìṣà yẹn dùn ní àárọ̀ yìí mọ́ wọn bọ́ mọ́ láti gbà yẹn ẹbọ nípìlẹ̀ rẹ̀ ṣé tí n bá ra ilé tí a ti ń bọ òrìṣà tí mo wá ní oyè ẹgbálẹ̀ ẹbẹ̀ máa kírun sẹ́mi ní ládàrún ni kí ló dé tó jẹ́ pé ní tí ò ṣe pàtàkì la fẹ́ para wa lé lórí la wá fẹ́ sọ mùsùlùmí dọ̀tá kírísítẹ́nì dọ̀tá traditionalist kí ló dé títí wa lè tó bá yìí kí ló dé tẹ́ fẹ́ fi wá pawó ẹ̀ fi wá cash out ní àwa táwa jó ní mímọ̀ ayàtọ̀ sẹ́yìn olùmọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé olùmọ̀dé ni gbogbo olùmọ̀ wọ̀ lùsìn bóyá ló ti tọdún méjì onímímọ̀ la mọ̀ gbọ́ àwa mùsùlùmí ló ní mímọ̀ ẹ̀yin tọ̀hún yẹn ló lùmọ̀ ẹ̀yin náà lẹ́ ń dá wàhálà yìí sílẹ̀ níjọ́ tí ànábì wọ ìlú Mẹ́dínà sallallahu alaihi wasallam ànábì bá àwọn Júù pé wọ́n ń gbààwẹ̀ Tásúà àti Àṣúrà Júù ò kì í ṣe mùsùlùmí wọ́n ń gbààwẹ̀ Tásúà àti Àṣúrà ànábì wá bi wọ́n léèrè kí ni ìtumọ̀ àwọn eléyìí wọ́n láwọn fi ń celebrate à ń fi máàkì ọjọ́ tí ànábì Mùsá jáde nínú òkun ení ti Tásúà ọjọ́ tí ànábì Núhù sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ojú omi ní làwọn fi ń gbààwẹ̀ ànábì ní èmi ni mo lẹ́tọ̀ọ́ kí n gbààwẹ̀ yẹn jù yín lọ torí ànábì Ọlọ́run ni mí ọmọ ìyá mi sì ni Mùsá ọmọ ìyá mi ni Núhù sallallahu alaihi wasallam ànábì wa ní látàsìkò yìí lọ tó bá dọdún tí ń bọ̀ ẹ̀yin mùsùlùmí àwa náà máa bá wọn gbààwẹ̀ yẹn ní ọjọ́ 9 àtọjọ́ 10 ààwẹ̀ káyókáyó Tásúà àti Àṣúrà tó jẹ́ bẹ́sìsì ẹ̀nu káwá nítorí pé àwọn mùsùlùmí kan ni wọ́n ń gbààwẹ̀ tẹ́lẹ̀ káwá ní àwẹ̀ ẹbọ ní o ẹ má gbà o ṣé bá nàbì gbà á ẹ bá nàbì ní ká gbà á rádà ẹ bá nàbì ní ká gbà á. sallallahu alaihi wasallam nígbà tí wọn ò ti ṣẹbọ yẹn mọ́ kí ló dé ọ̀rọ̀ January February náà ti tó bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ ọ̀ wá yọ January kò nínú bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ yọ kó ká lè bá a mọ̀ yìí pé orí rẹ̀ pé gan ẹ mọ̀ wípé gbogbo ọjọ́ tá ń lò ní Monday Tuesday ẹ mọ̀ pọ́jọ́ òrìṣà ni Monday ọjọ́ tí wọ́n máa bọ òṣùpá láyé jọ́hun ni wọ́n sọ di Monday òṣùpá ni wọ́n máa ń bọ ẹ̀kan lọ́sẹ̀ ni Tuesday orúkọ òrìṣà kan ni Wednesday òrìṣà kan ni Thursday orúkọ òrìṣà kan ni Friday orúkọ òrìṣà kan ni Saturday Sunday ni wọ́n máa bọ oòrùn Sunday ọjọ́ tó ń bọ oòrùn láyé john ló di Sunday kí ló dé tó ń lo Monday to Friday tó dànù kó máa lo ọjọ́ tilẹ̀ Lárúbáwá kí ló dé tó dànù kó máa lo ọjọ́ tilẹ̀ Lárúbáwá àtijọ́ ń bẹnu ayé àti ń bẹ láyé níta bá rò pọ́dọ̀ tí tá a bá ti fọ́ tá a sì ṣe bísímìláì ó ti dẹ̀ tọ́ ẹ má jẹ́ afárá nira wa ìnira yìí pọ̀ ẹ má sọ Islam dẹ̀sìn wàhálà ẹ̀sìn alákatakítì ẹ ti ń lé àwọn èèyàn kúrò nídìí ẹ̀sìn ẹ bá ṣe lé iná ni bẹ́ẹ̀ ṣe tọ̀hún iná ni bẹ́ẹ̀ ṣe tibí iná ni. ọ̀rẹ́ wa dókítà tí ń bẹ ní Ọ̀yọ́ state mo bẹ̀ Ọlọ́run fún wọn ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn nílùú Ògbómọ̀ṣọ́ tó rẹ́ni mo fẹ́ràn dáadáa látàyé alálùmọ́lẹ̀ tipẹ́tipẹ́. Amẹ́rẹ́ tí ń bẹ ní tòsí Àbújá yìí
Ọlọ́run má jẹ́ ó kó ẹ̀gbin rẹ̀ yín lórúkọ o tí ń pariwo àwọn olùmọ̀ wa torí àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ mo gbọ́ bet àwọn òun náà débi kan ibi tá wọra wa dé láti mà majority ń tẹ̀ ń pé ká má ṣe ní yíwọ́ mẹ́yìn náà lọ́wọ́ yìí nígbẹ̀yẹn ní a máa ya fọ́tò ẹ dákun ẹjọ́ wo lẹ fẹ́ dáfẹ́ ni tó create robot ebi fọ́tò lásán tẹ̀síwìr ká ya fọ́tò yẹn ò indicate ẹni yẹn picture rẹ̀ ní òjìjí rẹ̀ ni wọ́n capture fídíò àti fọ́tò nǹkankan náà ní moving picture náà ń pè ní fídíò nígbà tó fẹ́ develop fídíò wọ́n develop fídíò látara kámẹ́rà fọ́tò ní picture náà ni wọ́n ń yà bẹ̀ picture yẹn ò dúró bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ń ya fọ́tò mi tẹ̀léra wọn ń lójú di fídíò wọ́n ti ń lo robot ní Saudi Arabia kẹ́ ẹjọ́ wo la fẹ́ dá ṣe bí fọ́tò tiẹ̀ kò lè rìn robot ti rìn kọ́ iná wo làwọn eléyìí wọ́n wọ̀ hábà ẹ wá dákun àwa tá a jẹ́ ẹlẹ́sìn tó kù pàápàá jùlọ àwọn kan ń sọ kankan lẹ́nu ọjọ́ mẹ́ta pé àmọ́ pàṣẹ ní gbẹ́nu Islam báyìí tí wọ́n fi pamọ́ bàbá ńlá arọ́ ni majority ń tẹ́ ń sọ yẹn trash ni kò sí point ń bẹ̀ wò Islam ò láṣìírí kankan àyàfi tó bá jẹ́ pé lè tẹ́ gbọ́ lẹ́nu àfáà tẹ́ ti gbọ́ ẹnìyàn ọmọ tí Kùránì wí ni méjì lòfin tó wà ní òfin Nàìjíríà òfin tó le òfin tó dẹ̀ òfin ẹmú ẹpá ń bẹ ní òfin Nàìjíríà òfin ẹmú ẹpá ń bẹ ní òfin Islam òfin ẹtú sílẹ̀ ẹtún dá lọ́lá ń bẹ ní òfin Nàìjíríà bẹ́ẹ̀ náà ló wà ní òfin Islam òfin tá a gbé wá fún ìlú lòfin Islam kì í ṣe òfin individual tẹ́ ẹ bá rí Quran tó bá sọ̀rọ̀ tó le ó ní tó bá dé àwọn àyà ojú ogun nígbà táwọn mùsùlùmí ń jagun lọ pẹ̀lú àwọn Christian tàbí àwọn traditionalists lè expect káyà yẹn rọ̀ àyà tó le ní ó sọ̀kalẹ̀ níta yẹn nígbà tí ò bá dẹ̀ síjà mọ́ àyà fẹ́ ó sọ̀kalẹ̀ pé ẹjọ́ máa ń ṣe. mo dúpẹ́ fún àwọn ọ̀dọ́ kan tí ẹ jáde sìn àwa ti jà àwọn ogun kan kọjá ẹ̀yin náà ẹja yẹn àwọn ọ̀dọ́ kan orí wọn pé gan mi ìrántí orúkọ àwọn àfáà bíi méjì tí mo notice nítorí wọn ń ba kéèsì mùsùlùmí jẹ́ ní kẹ́ ẹ fẹ́ fèsì ọ̀rọ̀ kẹ́ ẹ máa ṣépè kẹ́ ẹ máa bú ẹni níbo lẹ ti rẹ́pọ̀ wèrè yìí torí Ọlọ́run mọ́fí àbí síìtù ńlọ lélẹ́yìí ká máa ṣépè lágbàlagbà ká máa yẹ̀yẹ́ èèyàn mo á rí méjì tí ń dáhùn gbogbo nǹkan wọ̀nyí wọ́n gbé fídíò ẹni tó sọ̀rọ̀ wá wọ́n wà ní Ọlọ́run máa san pásítọ̀ wa tán sọ̀rọ̀ lẹ́sàn dáadáa ọmọlúàbí ni wọ́n I appreciate wọn tẹ̀ ṣe research láti lè mọ̀ pé àyà kan bẹ iṣẹ́ ni wọ́n ṣe o àfikọ́ lọ́n san wọ́n lẹ́sàn dáadáa bẹ́ẹ̀ kò yé yín sà ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún yín wọ́n wàá ṣàlàyé ẹ̀ in a simple way tí ó yé ẹni tó bá fẹ́ gbọ́ àwọn tọ̀hún yẹn náà láwọn ó bú ẹ̀sìn yín ẹ̀yin lẹ kọ́kọ́ bú ẹ̀sìn wọn ta ni wọ́n tọwọ́ bọ̀ díẹ̀ tí wọn ò ní bá òun ẹ mọ́ sọ wá dọ̀tá ara wa ẹ jẹ́lẹ̀ Yorùbá ó wà lálàáfíà ẹ jẹ́ wà lálàáfíà torí ìtọ́ lọ́hùn kí kírísítẹ̀nì ẹgbẹ́ lémi ọmọ ṣe Christmas kí n kí pé kú àjọ̀dún ọdún rẹ lónìí o ìyẹn ò sọ mí di pa àtijọ́ ń ṣe kó gbèrè sí wálé fún mi sọ́lọ́hún ọ̀rá níyàn ni lásìkò tẹ́bí ń paráàlú yìí wàláì ẹni ọba ní kéèyàn ọmọ jẹ ìrẹsì Christmas tí àwọn èèyàn bá ṣépè fún èpè ní òlì ọwọ́ náà kẹ́nìkan lóhùn ní ìrẹsì Christmas níbi àwa yìí báwọn èèyàn bá jẹ ìrẹsì kérésì tán gbogbo sọ́kàwé ilé rẹ̀ ni wọ́n tún tọwọ́ bọ̀ pé bóyá tó kó rẹ̀ sí mi bẹ́ẹ̀. mo rí fídíò kan lẹ́nu lórí kíní ọba orin Saheed Òṣùpá àwọn lárúbáwá jẹun tán wọ́n jẹun níbi aládẹ̀ wọ́n dé àwọn àjẹkù rẹ̀ sí wọn wọ́n wá tó sínú tray lọ́wọ́ àlọ́ rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n àtúnrá lágbe tí ó gbà níbi aládẹ̀ wọ́n dé wọ́n wá kó lọ etí òkun wọ́n wá ń dànù omi fáwọn ẹja káwọn ẹja náà tún lè rí nǹkan jẹ wọ́n jẹ́ kó waste ibẹ̀ làwa sì wà níbi tá a ti ń jágbe mọ́ra wa tá à ń fẹjú mọ́ra wa tá à ń ṣépè fúnra wa tá à ń pera wa lọ́mọ náà ẹ jẹ́ àfi làákà ìtàyè ẹ jẹ́ àlò làákà nítorí Ọlọ́run ìṣẹ́ kì í wẹ́ ẹni tí kò níyì lọ. kò níyì lọ. àbùkù kì í wẹ́ ẹni tí kò níyì lọ. kò níyì lọ. ẹni adágún àbèrè lójú.
níjọ́ àkóbá bá ta tẹ́ǹtì sójú ilé níjọ́ àkóbá bá ta tẹ́ǹtì sójú òde tí Sàtánì lọ́dẹ ibẹ̀ lọ́wọ́rán. láwọn ọmọ jà bá wọn sí ibẹ̀ olúwa mi má jẹ́ bá wọn sí ibẹ̀ olúwa mi má jẹ́ bá wọn sí ibẹ̀ olúwa mi o má jẹ́ bá wọn sí ibẹ̀ olúwa mi má jẹ́ bá wọn sí ibẹ̀ olúwa mi. ẹni fẹ́ràn mi ẹni fẹ́ràn lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold ẹ bá dòwò pọ̀.